Praise the Lord. Hallelujah. Mo fi àkókò yìí kí gbogbo alààyè tí Olúwa jí sí ìmọ́lẹ̀ alààyè lónìí wípé ẹ kú òwúrọ̀. Àdúrà fún ọ̀sẹ̀ titun àti ọ̀rọ̀ ìyànjú. Ohun tí mo pe àkọlé ọ̀rọ̀ ìyànjú tòní ni wípé kíyèsí Ọlọ́run kò sọ bẹ́ẹ̀. Àwa ọmọ Ọlọ́run tí a jí ní kùtùkùtù òwúrọ̀ lónìí tí a fẹ́ máa lọ síbi iṣẹ́ òòjọ́ wa. Mo fẹ́ kó o kíyèsí o pé Ọlọ́run kò sọ bẹ́ẹ̀. Ohun gbogbo tí ènìyàn bá sọ sí ayé rẹ pé kò lè wá sí ìmúṣẹ, má ṣe gbà mọ́ra nítorí pé Ọlọ́run kò sọ bẹ́ẹ̀. Tá bá rí ẹ̀dá ènìyàn kan tó sọ gbólóhùn ọ̀rọ̀ òdì sí ọ, mo fẹ́ kó o nígbàgbọ́ lọ́kàn rẹ wípé Ọlọ́run kò sọ bẹ́ẹ̀. Mo fẹ́ kó o kíyèsí wípé gbogbo ọ̀rọ̀ òdì tí ẹnikẹ́ni bá lè sọ sí ayé rẹ, Ọlọ́run kò sọ bẹ́ẹ̀ o. Bó o ti ń jáde lọ lówùúrọ̀ yìí, mo fẹ́ kó o fi ìgbàgbọ́ rẹ kó o jẹ́ kó múlẹ̀. Kó o mọ̀ dájú pé ọ̀sẹ̀ yìí gbọ́dọ̀ ṣe rere. Ọ̀sẹ̀ yìí gbọ́dọ̀ jẹ́ ọ̀sẹ̀ ayọ̀ mi. Mo gbọ́dọ̀ rí àánú gbà. Ilẹ̀kùn tó ti tì gbọ́dọ̀ ṣí. Ọ̀nà tó ti dí gbọ́dọ̀ là. Àánú mo gbọ́dọ̀ rí gbà. Mo gbọ́dọ̀ ní ìfọ̀kànbalẹ̀. Ṣùgbọ́n tá bá rí èrò kan nínú ọkàn rẹ àbí ọ̀rọ̀ kan tí ẹnikẹ́ni ti sọ sí ayé rẹ, èyí tó jẹ mọ́ ọ̀rọ̀ ibi tó wá rò wípé ǹjẹ́ ọ̀rọ̀ ibi ẹni yóò ní wá sí ìmúṣẹ. Mo fẹ́ kó o ní lọ́kàn rẹ wípé kó o máa sọ wípé kíyèsí Ọlọ́run kò sọ bẹ́ẹ̀. Olórin wípé ta lẹni tó sọ ọ̀rọ̀ mi kò lè já sí re. Wòlíì ló sọ páyé mi kò lè nítumọ̀ o. Kíyèsí Ọlọ́run kò sọ bẹ́ẹ̀. Ayé ló sọ pé o kò lè níláárí. Ènìyàn ló sọ páyé rẹ kò lè nítumọ̀. Wòlíì ló sọ páyé rẹ kò lè dára o. Kíyèsí Ọlọ́run kò sọ bẹ́ẹ̀. Tá bá rí ọ̀rọ̀ kan òdì kan èyí tí ẹnikẹ́ni ti sọ sí ayé rẹ, èyí tó wá ń wò wípé o wá rò nínú ọkàn rẹ pé lọ́jọ́ kan yóò wá sí ìmúṣẹ, mo fẹ́ kó kíyèsí o, Ọlọ́run ò sọ bẹ́ẹ̀. Bíbélì tilẹ̀ fìdí rẹ̀ múlẹ̀ fún wa nínú ìwé Róòmù orí 8 ẹsẹ̀ 17 títí dé ẹsẹ̀ 21. Ó sọ báyìí wípé ṣùgbọ́n nínú gbogbo nǹkan wọ̀nyí àwa ju ẹni tí ó ṣẹ́gun lọ nípa ẹni tí ó fẹ́ wa. Nítorí ó dá wa lójú pé kì í ṣe ikú tàbí ìyè tàbí àwọn áńgẹ́lì tàbí àwọn ìjòyè tàbí àwọn alágbára rẹ̀. Kíyèsí Ọlọ́run ò sọ bẹ́ẹ̀. Kò sóhun tí ènìyàn sọ ní ibi èyí tó máa ṣẹ mọ́ ọ lára. Mo fẹ́ kó o gbàgbọ́. Mo fẹ́ kó o máa sọ wípé kíyèsí Ọlọ́run ò sọ bẹ́ẹ̀. Bí ọ̀rọ̀ inú ìwé mímọ́, inú ìwé Romans, ìwé Róòmù yẹn tó bá lè sọ fún wa, book of Romans chapter 8 verse 37 to 39, tó bá lè sọ fún wa wípé ṣùgbọ́n nínú gbogbo nǹkan wọ̀nyí àwa ju ẹni tí ó ṣẹ́gun lọ nípa ẹni tí ó fẹ́ wa. Nítorí ó dá mi lójú pé kì í ṣe ikú tàbí ìyè tàbí àwọn áńgẹ́lì tàbí àwọn ìjòyè tàbí àwọn alágbára tàbí ohun ìgbà ìsinsìnyí tàbí ohun ìgbà tí ń bọ̀ tàbí òkè tàbí ọ̀gbun tàbí ẹ̀dá mìíràn kan ni ó lè yà wá kúrò nínú ìfẹ́ Ọlọ́run tí ó wà nínú Kristi Jésù Olúwa wa. Ìwọ ọmọ Ọlọ́run, mo fẹ́ kó o gbàgbọ́ o bó o ti ń lọ síbi iṣẹ́ òòjọ́ rẹ lónìí pé ohun gbogbo tó fẹ́ lọ Ọlọ́run máa ṣe. Mo fẹ́ kó o gbé wa bàbá tó ń ṣàánú wa. Àwa mú ọpẹ́ wá lówùúrọ̀ yìí. A sọ wípé o ṣé torí pé o dá wa sí. O tún mú wa rí ọ̀sẹ̀ tuntun ní ayọ̀ àti àlàáfíà. Ìwọ Ọlọ́run tún pa wá mọ́. Olúwa gba ọpẹ́ wa. Àdúpẹ́ ọ̀rọ̀ ìyànjú tá a ti gbọ́ wípé kíyèsí Ọlọ́run kò sọ bẹ́ẹ̀. Tá bá rí gbogbo ọ̀rọ̀ òdì èyí tí ayé ti sọ sí ayé rẹ, gbọ́ ìwọ tó ń gbọ́ ohùn mi. Kíyèsí Ọlọ́run ò sọ bẹ́ẹ̀. O máa rí àánú gbà. O máa rí ìrànlọ́wọ́ gbà. Ọ̀nà máa là fún ọ. Ọ̀sẹ̀ ayọ̀ lọ̀sẹ̀ yóò jẹ́. Àánú Ọlọ́run yóò bá ọ gbé. Ire gbogbo yóò jẹ́ ìpín rẹ nínú ọ̀sẹ̀ tuntun yìí. O ò ní sọkún. O ò ní rí ìbànújẹ́. Ìbànújẹ́ ò ní dàpọ̀ mọ́ ayé rẹ o. Ìkorò bíńbíní èyí tí ń ba ayọ̀ jẹ́, mo ní kò ní wọnú ayọ̀ tọ́lọ́run fún ọ. Kíyèsí Ọlọ́run kò sọ bẹ́ẹ̀. Tá bá rí gbogbo àmì kan, agbára kan, ọwọ́ kan, ipá kan, òkùnkùn kan èyí tó dìde sí ọ bóun ó bá rìnrìn àjò ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù kí wọ́n máa laná. Gbogbo alágbára tó bá lò fẹ́ bá rìnrìn àjò ọ̀sẹ̀ yìí wípé ò ní rí àánú gbà, ó yá kí wọ́n máa laná. Mo ní kíyèsí Ọlọ́run
Ọlọ́run kò sọ bẹ́ẹ̀. Gbogbo ọ̀rọ̀ òdì gbogbo èyí tí a ti sọ sí ìṣẹ̀dá rẹ tàbí tí a ti sọ sí ayé rẹ, Olúwa ní kí n sọ fún ọ lónìí wípé òun Ọlọ́run òun ò sọ bẹ́ẹ̀. Lórúkọ Jésù, ilẹ̀kùn àánú ṣí fún ọ, ọ̀nà ńlá fún ọ o, lórí ojú rere Ọlọ́run. Bẹ́ẹ̀ ni kò rí ti ènìyàn. Gbogbo alààyè tí ẹ gbọ́ ohùn àdúrà yìí, bẹ́ẹ̀ tí ń jáde lọ síbi iṣẹ́ òòjọ́ yín lónìí, àánú Ọlọ́run kó sọ̀rọ̀ fún yín, ire Ọlọ́run kó tẹ̀lé yín, ire àánú kó ṣẹlẹ̀ yín lórí. Ẹ gbọ́ gbogbo ènìyàn, bí ọjọ́ bá yọ, ayọ̀ lọ́tùn lọ́tùn, bí ọjọ́ bá yọ, ayọ̀ tìtura tìtura nínú ìjáde rẹ lónìí. Ó yá gbogbo tó máa rí gbà kó jẹ́ ohun ọ̀tun. Ìbànújẹ́ láti wákàtí yìí lọ, ó yá jókòó pẹ̀lú àwọn ọlọ́lá, lọ bá àwọn ọba jẹun pọ̀, lọ wín orílẹ̀-èdè. Lórúkọ Jésù, àánú Ọlọ́run ni mo béèrè o nínú ọ̀sẹ̀ tuntun yìí fún gbogbo ẹ̀yin alààyè tẹ́ gbọ́ ohùn àdúrà yìí. Àánú Ọlọ́run kó sọ̀rọ̀ fún yín, ojú Ọlọ́run kó bá yín gbé. Ilẹ̀kùn àánú t'Olúwa ti ṣí nínú ọ̀sẹ̀ tuntun yìí, mo ní kò ní tì mọ́ ìwọ tó gbọ́ ohùn mi yìí, nítorí pé ọjọ́ rọ̀ tìtura tìtura, ara máa tù ọ́, gbogbo ìnira ayé rẹ ó máa kúrò. Àsúre lówùrọ̀ yìí o fún gbogbo ẹ̀yin aláboyún nínú ayé, ẹ lọ sọ̀ ní àlàáfíà, ẹ lọ bìtìbìtì re. Ọjọ́ ìkúnlẹ̀ yín kó jẹ́ ọjọ́ ayọ̀. Mo gbàdúrà gbogbo ẹ̀yin àyànfẹ́ èyí tẹ́ ń wojú Olúwa fún rere, pàápàá fún ọmọ, Ọlọ́run kó dá ọ lóhùn. Àdúrà yìí kó ṣiṣẹ́ fún ayé rẹ. Àwọn pàtí yìí lọ, gbogbo ìwọ tó wà nínú ìjì àìsàn, ó yá gbé àkéte rẹ, ó yá máa rìn. Májẹ̀mú àìsàn yẹn, ó yá ó dópin nínú ayé rẹ. Ìpinnu àìsàn yẹn, mo ló di asán. Ọwọ́ Olúwadà ó darapọ̀ mọ́ gbogbo ẹ̀yin tẹ́ rìnrìn àjò, ẹ ó lọ ní àlàáfíà, ẹ ó padà ní àlàáfíà. Ìwọ tó wà lókè òkun, ó máa kó èrè wálé. Ó ò ní ṣe lásán, ó ò ní gbé sájò, ó ò ní ṣe fọ́mọ ẹlòmíràn jẹ. Bó o ti ń lọ nírìn àjò ọ̀sẹ̀ yìí, yóò jẹ́ ọ̀sẹ̀ ayọ̀ rẹ. Gbogbo ẹ̀yin àyànfẹ́ tájùmọ̀jọ gbàdúrà lónìí, ẹ gbọ́ o, kíyèsí, Ọlọ́run ò sọ bẹ́ẹ̀. Gbogbo ẹ̀dá tó lónìí níláárí, ènìyàn tó lónìí lọ́nà gbégbà, ẹ̀dá ènìyàn tó lónìí ṣe rere, Olúwa sọ wọ́n sínú ìgbèkùn láti wákàtí yìí lọ. Kíyèsí, Ọlọ́run ò sọ bẹ́ẹ̀. Lọ jókòó pẹ̀lú àwọn ọba, jẹun pẹ̀lú àwọn ènìyàn pàtàkì, lọ bá àwọn ọmọ aládé jókòó pọ̀. Ilẹ̀kùn àánú kó ṣí fún ọ. Gbogbo ẹ̀yin tẹ́ ń wojú Olúwa fún iṣẹ́ olóore, mo wí jáde nínú ọ̀sẹ̀ yìí o, lórúkọ Jésù. Iṣẹ́ tí tán òṣì, èyí tí tán ìyà sọ̀rọ̀ fún ọ. Àánú Ọlọ́run yóò sọ̀rọ̀ fún ọ. Ìwọ tó gbọ́ ohùn àdúrà ti òwúrọ̀ yìí, mo ní àánú máa sọ̀rọ̀ fún ọ. Ní gbogbo tó bá dé, lẹ̀kùn àánú máa ṣí fún ọ. Olóore máa rí ọ. Bẹ́ẹ̀ tí ń jáde lọ lówùrọ̀ yìí, ẹ lọ kẹ́ lọ ríre gbà o. Ẹ jáde kẹ́ rí àánú gbà. Ẹ jáde kẹ́ rí ìrànlọ́wọ́ gbà. Ẹ jáde kẹ́ rí ojú Ọlọ́run. Bẹ́ẹ̀ ni kẹ́ rí ti ènìyàn. Kíyèsí, ìwọ tó gbọ́ ohùn àdúrà yìí, Ọlọ́run kò sọ bẹ́ẹ̀. Ọ̀nà ò ní dí mọ́ o. O máa rí ìrànlọ́wọ́. Ògo rẹ̀ á bú jáde. Bẹ́ẹ̀ lórí o. Jésù Kristi, Olúwa wa. Àmín. Àmín. Àmín ní orúkọ Jésù. Ta ló sọ pọ́rọ̀ rẹ kò lè já sí re? Wòlíì ló sọ páyé rẹ kò lè nítumọ̀ o. Kíyèsí, Ọlọ́run kò sọ bẹ́ẹ̀. Ẹ lọ kí ẹ lọ rí ojú rere Ọlọ́run, kẹ́ ẹ sì rí ìrànlọ́wọ́ gbà. Ọ̀sẹ̀ yìí kó jẹ́ ọ̀sẹ̀ ayọ̀ yín, kẹ́ ẹ yin Olúwa lógo. Ògo ni fún orúkọ Olúwa. Jésù Kristi, agbára wa. Àmín. Àmín. Àmín ní orúkọ Jésù. Èmi ni Ajínrere Bọ́ládayọ̀ Olúṣọlá Oyètókè. Ẹ̀yin ọmọ Ọlọ́run, mo rọ̀ wá láti subscribe sórí YouTube channel wa. Ẹ ṣáà tẹ Evangelist Oyètókè, kẹ́ wá click sórí subscribe. Gbogbo àwọn àdúrà wa lè máa rí níbẹ̀. A ti ní àdúrà tó lé ní 50 lórí YouTube, àkọlé àdúrà oríṣiríṣi lórúkọ Jésù. Bí ẹ ti ń wọnú YouTube yẹn lọ, tẹ́ ń pe orúkọ Olúwa níbẹ̀, Ọlọ́run máa dá yín lóhùn. A ó tún pàdé ní òwúrọ̀ ọ̀la ní dédé aago 6 òwúrọ̀. Àdúrà ìṣẹ́jú 5 ojoojúmọ́. Bákan náà lọ́la, bákan náà ọjọ́ ìṣẹ́gun, a máa wà nínú ìpàdé Ṣílò láti aago 9 òwúrọ̀ títí di aago 10. Gbìyànjú láti darapọ̀ mọ́ wa lórí afẹ́fẹ́ àti nínú gbọ̀ngàn ilé ìjọsìn wa. Àdúrà ò ní ṣe tèmi àti wọ́n ti o. A máa rí àánú gbà. Ó sì rojú rere Ọlọ́run. Kíyèsí, Ọlọ́run kò sọ bẹ́ẹ̀. Ẹ lọ ní ọjọ́ rere. Àlàáfíà fún yín.